ìgbà tí àwọn èèyàn tí ìkan tí mo sọ̀rọ̀ last lórí ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí, téèyàn kan comment lórí fídíò mi tí mo ṣe nígbà tí mo ń sọ̀rọ̀ lórí fídíò tí mo ṣe pẹ̀lú tí mo sọ lórí ọ̀rọ̀ Olúalọ́ tí ó fẹ́ fi kún ọ̀rọ̀ Rotimi Daniel tó fẹ́ fi kún lẹ́yìn. Ó wá ní Rotimi Daniel ó ló ṣiṣẹ́ ju Alhaji Oríyọmí lọ. Àti mo gbé fídíò yẹn jáde lẹ́nu ọjọ́ mẹ́ta pé Rotimi Daniel kò ṣiṣẹ́ kankan. Iṣẹ́ tí Alhaji Oríyọmí gbé dání òtítọ́ wà ń bẹ̀. Fine, a lè ní kéèyàn má jèrè lórí iṣẹ́ tó ń ṣe, ṣùgbọ́n iṣẹ́ tí Alhaji Oríyọmí tó gbé dání òtítọ́ ló gbé dání. Mo jáde mo jẹ́ kó yé tó pé àwọn yẹn náà tún lè fi yẹn convince ayé. Mo jẹ́ kó yé pé gbọ́ mi, ẹni tó pè yẹn tó ní iṣẹ́ ẹ̀ dájú iṣẹ́ tí Oríyọmí ń ṣe lọ kó dá o. Lọ confam iṣẹ́ Alhaji Oríyọmí Hamzat wá rí pé òtítọ́ ló gbé dání. Oríyọmí Hamzat ò ní lọ parọ́ mọ́yàn nítorí pé ó fẹ́ jàre èèyàn yẹn. Ṣé pé òun làṣírí yín ti ń tú báyìí. Ẹ̀yin lọ ń pàdé àpò pọ̀. A freedom fighter kò lè pàdé àpò pọ̀. Even béèyàn bá gbé ẹjọ́ wá sọ́dọ̀ freedom fighter, tí freedom fighter bá rí pé irọ́ ló ń pa, ó gbọ́dọ̀ lé dànù ni. Ibi tá a ti pé ejò lọ́wọ́ nú nìyẹn pé Rotimi Daniel is an antichrist. Wàá dọ́ wínníwínní nínú orin tí mo fẹ́ kọ yéwì yìí. Wọ́n bá gbé ẹjọ́ wá sọ́dọ̀ freedom fighter, ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ understand ẹjọ́ yẹn dáadáa tó dẹ̀ rí pé òtítọ́ ni. Kó gbọ́dọ̀ rí pé òtítọ́ ni. Kó tó lọ accuse ẹni tí wọ́n gbé ẹjọ́ ẹ̀ wá sọ́dọ̀ ẹ̀. Kó tó lọ accuse irú ẹni bẹ́ẹ̀. Wo ẹ gbọ́ wìrìwìrì àṣírí ti tú. A ti rí fòrò adìyẹ o báyìí. A ti rí fòrò adìyẹ. Mo dẹ̀ wá mọ̀ gbogbo ẹ̀yin wòlíì ìkà tẹ́ ń gbé Rotimi Daniel lẹ́yìn. Mo mọ̀ pé tẹ́ bá gbọ́ yìí sí ẹ̀rí pàṣírí ti tú. Ojú àti yìí tí mo sọ fún pé gbogbo yín pátá lójú máa padà tì. Ẹ lè gbé ọmọ májẹ̀mú ṣubú. Ṣé mo fẹ́ káyé nǹkan tó ti ṣe fún mi ni? Tí mi ò dẹ̀ ṣubú kò dẹ̀ tú irun kọ̀ọ̀kan lára mi. Nítorí pé mo gbọ́ Ọlọ́run gbọ́sẹ̀. Iye gbọ́ ohun tí mò ń gbọ́ létí mi. Ohun tí mò ń rí tí mo fi sọ pé báyìí l'Olúwa wí kì í ṣe láti ọ̀dọ̀ èṣù. Ọlọ́run ló sọ. Ọmọ májẹ̀mú ni mí. Wọ́n ò lè gbé wa ṣubú. Now, Oríyọmí, Alhaji Oríyọmí Hamzat, lọ find out yìí dáadáa. Wà á rí pé gbogbo ohun tó ń ṣe is a legal. Ó gbé lórí òtítọ́. Tó bá wá gbé lórí òtítọ́ yẹn, wọ́n bá tiẹ̀ wá padà lọ jẹ́ pé àwọn èèyàn yẹn lọ gbé ọwọ́ ìjọba wá. Tíjọba bá tú gbogbo ẹ̀, á rí wípé àní ohun tí máàlù yìí ṣe yìí òtítọ́ ló ń sọ. But Rotimi Daniel, gbogbo ohun tó ṣe kò sótìtọ́ níbẹ̀ o. Irọ́ láti òkè délẹ̀. Ìrìn àjò tí wọ́n ń tọ̀ yìí, ẹni tó bá láyà kó bá mi ká lọ, ìfòyà ò sí. Iṣẹ́ Ọlọ́run mìíràn mi ni mò ń jẹ́. Òjò Awógbèmí, Máyégún Akéwì ti létoko. Pàjẹ́ bá lẹ́rù kọjá nǹkan kan. Mo kọjá Akéwì tí ń sápadà lójú ìjà. Mo gbódodo ọ̀rọ̀ dé.
àwọn ẹni tó yí ọ̀rọ̀ yìí wọ́n bínú. Onírúurú ni mo ti gbọ́, oríṣiríṣi ìpè ni mo ti gbà nítorí orin tí mo kọ tó lẹ́yìn tí ń gé wọn jẹ. Mo tiẹ̀ gbọ́ pé wọ́n ń gbéra wọn ṣépè, wọ́n ṣe lára àṣírí tí mo tú. Wọ́n ní ó yẹ kí n lọ ṣèwádìí ìṣẹ̀lẹ̀. Ẹ̀yin fúnra yín ẹ lọ ṣèwádìí. Bẹ́ẹ̀ ò bá gbà mí gbọ́, ìwádìí ọmọ tí ń jẹ́ Rótìmí ń lè mi ọ̀gbàgbọ́ tó jẹ́ ń gbé ìgbésẹ̀ pé mo fẹ́ lọ ṣèwádìí òkodoro. N ò sì rò pé ó lẹ́ṣẹ̀ nínú ká fìdí òdodo ọ̀rọ̀ múlẹ̀. Ẹ wá gbọ́ aya Olúalọ́ tí màmá rẹ̀ lòun ò rí bá sọ̀rọ̀ yìí o. Èmi gan ṣiṣẹ́ lórí rẹ̀ kí n bá lè mọ̀ dí òótọ́. Ṣé bó ló fa sábàbí ìwádìí tí mo ń ṣe àtàwọn èyí tí mo ti ṣe. Mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ dájú pé wọn ò sọ̀pọ́ọ̀tì Olúalọ́, àmọ́ ó lè rí bẹ́ẹ̀ lójú gbogbo ẹni tí ò fẹ́ kí n ṣèwádìí ohun gan tó fa sábàbí ìṣẹ̀lẹ̀. Bígi bá wó lugi tòkè rẹ̀ là á kọ́ gbé. Bẹ́ẹ̀ni. Ká tó gbé yìí tí ń bẹ nísàlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ pé aya Olúalọ́ là ń wá. Àmọ́ ó yẹ ká wádìí ohun tí ń bẹ nídìí orò tó rò fi ń ké. Ìyẹn gangan ni à ń sọ. Ọ̀pọ̀ ẹni tó bá jó ní làákàyè yóò ti mọ̀ pé dájúdájú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó kọjá ń dárò lọ́kàn. Ìyẹn gangan mo sọ. Ẹ tó bá jó ní làákàyè ó jẹ́ kó rí pé ohun tó wà nílẹ̀ yìí nǹkan kan ló ń ṣẹlẹ̀. Ó jẹ́ kó ṣe ìwádìí dáadáa. Something is happening. Ìwádìí dẹ̀ ní láti pé kẹ́ tó bọ́ta láti wá máa dírágì èèyàn. Ta ló fún yín láṣẹ? Kò yé mi. Tẹ́ fi ń ṣe iṣẹ́ tí ó jẹ́ kọ́lọ́pàá ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo dẹ̀ mọ̀ wípé ọlọ́pàá is still coming for you. The government of Nigeria are coming for you people. Tẹ́ ẹ fi fẹ́ dírágì odindi ìràwọ̀ tó ń fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń fún láyọ̀ lójoojúmọ́, ẹ fẹ́ dírágì ẹ̀ down nítorí pé ògo ẹ̀ ń bí yín nínú. Bógo ẹ̀ ò bá bí yín nínú ni ṣe ló jẹ́ kẹ́ ẹ lọ gbá rìsáàṣì dáadáa kẹ́ ẹ tó jáde. Gbogbo wa la ní a fẹ́ rí Yẹ́misí Òbe. Bá a fẹ́ mọ ibi tó wà, sẹ́mi náà ń fẹ́ kó mọ bá màmá rẹ̀ sọ̀rọ̀ lóòrèkóòrè kí màmá lè dunnú. Kò wá yẹ kájọ mọ́ gbé ìgbésẹ̀ tí ò ní fi ṣeé ṣe. Ọ̀tọ̀ ni mo gbọ́ káwí koko ní àtọmọ àtìyàwó Olúalọ́ lolúalọ́ ti sọ̀tá wọn dẹ́ni àwátì. Hábà. Ẹ wá gbọ́ nínú àwọn ìbéèrè tí mo bi màmá ká bá lè fìdí òótọ́ múlẹ̀. Mo béèrè lọ́wọ́ màmá pé kí ló dé tí òrọ́mọ rẹ̀ bá sọ̀rọ̀ láti gbà pípẹ́. Pé ṣé màmá nìkan ni òrọ́mọ rẹ̀ bá sọ̀rọ̀ àbí gbogbo ọmọ màmá? Àbóláwọn kan nínú ọmọ màmá. Ká bá lè mọ bó ṣe ń lọ. Èsì tí màmá fún mi rèé o. Ẹ farabalẹ̀ fàlàyé ọ̀rọ̀. Ẹ máa gbọ́ o. Ṣé prọfẹ̀tì ní ìjẹ́ kẹ́rì àbí ọmọ ilé tí yóò fẹ́ kẹ́rì o? Ìgbà tó wù àti ọkọ rẹ̀ ti jà náà ni gbogbo ẹ̀ ti jà fún. Mi ò fẹ́ jẹ́ kí fídíò yìí kó pẹ́, mo jẹ́ kí àtàṣe ẹ̀. Sọ̀rọ̀ pé nígbà míì a máa rí pé prọfẹ̀tì yẹn wà ní Nàìjíríà. Sọ̀rọ̀ ìgbà tí ìyàwó ẹ̀ gbọ́ ẹ̀yà pé ìgbà tí ò sí ní òkè òkun yẹn. Ṣé kò dá? Mi ò fẹ́ jẹ́ kí fídíò yìí long but ẹ gẹ̀tì nǹkan tí mo ń sọ nígbà tí bá àtàṣe fídíò yìí. Ìwọ ṣáà ní sùúrù kó wo fídíò to the end. Number 1, Rótìmí Daniel ó lọ gbé àwọn èèyàn kan lọ sọ́dọ̀ màmá ìyàwó Olúalọ́. Níbẹ̀ náà ló ti ń sọ fún màmá yẹn pé kó máa àti wípé kó máa sunkún, ẹ gbà òun, ọmọ òun ti sọnù, wọ́n ti gbọ́ ọmọ òun sọnù. No, freedom fighter ò ń ṣe bẹ́ẹ̀ o. Freedom fighter expression ẹni tó gbé nǹkan wá sọ́dọ̀ ẹ̀ ló máa jẹ́ kó jáde tó pé ó gbọ́dọ̀ lọ́wọ́ nínú irọ́. Tó bá gbọ́ nínú àwọn nǹkan tí wọ́n sọ yìí,
ẹ gbé lẹ́tà kan ẹ fẹ́ jẹ́ kí ìyá yẹn sign ẹ̀. Bàbá kan wà tó pè ní bàbá tó dó fún bàbá ìyàwó Olúalọ́, ẹ gbé lẹ́tà kan lọ, ẹ fẹ́ lọ fọgbọ́n ní kó sign ní lẹ́tà yẹn. Ọkùnrin yìí ní pé ẹ lo òun fún iṣẹ́ ni, kí ló dé? Ó lóun náà gbé ẹjọ́ wá sọ́dọ̀ yín ni pé Olúalọ́ sọ wípé òun máa ẹ̀pù àwọn láti rán ọmọ wọn lọ sí yunifásitì. Now bí eégún èèyàn bá lòun fẹ́ jó, tó bá dẹ̀ lóun òjò mọ́ nǹkan, kí lẹ fẹ́ ṣe sí? Ṣẹjọ́ wá wà nínú ẹ̀. Mo ní mo máa owó orí ìjọba Nàìjíríà gan tó lòun máa fún yín ní good life, ṣó fún yín good life, kí lẹ ṣe sí? Orí èèyàn kò dẹ̀ yẹ pé mánu yẹn ò ràn yín lọ́wọ́, ó sì tún ràn yín lọ́wọ́ náà, but ìrànlọ́wọ́ yẹn kò kọ̀ dé ojú òṣùwọ̀n mọ́ ni. Ṣé yìí mọ ohun tó ṣẹlẹ̀ sí mánu yẹn? Ṣé ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sí Olúalọ́ tí kò fi lè ràn lọ́wọ́ títí dé ibi tó sọ mọ́? Nínú fídíò yìí wàá tún gbọ́ Olúalọ́ ra kẹ̀kẹ́ báísíkù tó wọ́ọ̀tì 530,000 fún bàbá yìí. Ẹni tó ṣe irú nǹkan yẹn fún ẹ, ìwọ wá ló ń parọ́ pé ẹni yẹn sọ pé 730 kinní kan ni. Àìmọye bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gan, mo ti sọ̀rọ̀ mi tí mo tún máa ní sọ́ọ̀rì tó pé bí a bí slip of tongues. Èèyàn ló ń fẹ́ràn èèyàn ra márùwá kẹ̀kẹ́ fún ẹ tó wọ́ọ̀tì 500,000. Ọ̀gá o. Ẹni yẹn ni wọ́n wá lọ gbàbọ̀dé sí lọ́dọ̀ ló lọ gbàbọ̀dé pẹ̀lú Rótìmí Daniel láti lè jọ ti ìránṣẹ́ Ọlọ́run tó ra kẹ̀kẹ́ fún ẹ, báísíkù fún ẹ tó wọ́ọ̀tì 530,000. Ẹ gbọ́ nínú fídíò yìí náà. Mo fẹ́ kẹ́ farabalẹ̀, àṣírí ti tú. Téèyàn bá gbé òtítọ́ dání, o ò nídìí láti lọ wá máa rányàn. Oníkọ́ fún ìyá yẹn ní 30,000 all because ó fẹ́ jẹ́ kó bribe ìyá kí ìyá lè máa pariwo pé ọmọ òun dà. Ìyá ò bọ́mọ sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn àbúrò ẹ̀gbọ́n ọmọ ṣì ń bá ìyàwó Olúalọ́ sọ̀rọ̀. Ẹ gbọ́ wìrìwìrì nínú fídíò yìí, kó tẹ́tí kó gbọ́, kó lè rí pé Rótìmí is not a freedom fighter. Ó ní nǹkan kan tó wà nídìí ọ̀rọ̀, ó ní nǹkan kan tó wà nídìí nǹkan tó ń ṣe. A jẹ́ wípé antichrist tá a pè yẹn gangan òun ni. Bí ò bá gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o láti ṣiṣẹ́ burúkú yìí, a jẹ́ wípé èṣù bàbá wọn òun ló rán níṣẹ́. Kò wá sí ẹni tí èṣù bàbá wọn rán níṣẹ́ tí èṣù bàbá wọn ò sọ fún pé nǹkan báyìí lòun máa ṣe fún. Kó tó lè gba assignment yẹn pẹ̀lú èṣù ti lágbèmẹ́ǹtì. Tó bá péyàn náà dẹ̀ ló rán pé kó lọ ti Olúalọ́ ṣubú, òun pẹ̀lẹ́ ní yẹn ti lágbèmẹ́ǹtì kan. Kò sí bóyá fẹ́ ṣe. Ẹ mú ìlà kúrò lẹ́kọ̀ọ́ nítorí pé ẹ̀kọ́ ò kọlà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, gbogbo ẹni tó ti sọ̀rọ̀ tó ti bú Olúalọ́ tó ti bú wa, àwọn wòlíì, mo mọ̀ pé àkókò ẹ̀sìn yín ti súnmọ́lé. Sọ fún yín, is a family matter. Ṣọ́rọ̀ obìnrin àtọkùnrin ṣe dá sí. Àwọn tó dá sí ló máa padà jẹ̀yà ẹ̀. Ọ̀rọ̀ obìnrin àtọkùnrin ò ṣe dá sí. Tó bá padà wá parí ìjà yìí sí, orí tiyín ló máa fi fọ́, ló máa fi fágbọ́n. Tẹ́yìn gan mọ̀ pé ọ̀rọ̀ obìnrin ọkùnrin ò ṣe dá sí, ìyẹn là ń sọ. Tó bá wá padà yẹ pé ó ti worst pátápátá, ẹ jẹ́ kó lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá. Ọlọ́pàá settle nǹkan tó jẹ́ kó settle. Everything á dẹ̀ lọ amicably. Kì í ṣe pé kẹ́ ẹ wá dúró nídúró pé ẹ fẹ́ ti èèyàn Ọlọ́run ṣubú. Ìyẹn làwa ò fọwọ́ sí. Ìyẹn ló mú wa bọ́ síta pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Tẹ́tí kó gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí, wàá rí pé kì í ṣe kékeré. Ẹ̀sìn tí Rótìmí Daniel máa padà ṣe ẹ pé mo sọ pé kì í tún ṣe àwọn nìkan àtàwọn tó gbé lọ́wọ́ ó ń bọ̀ lọ́nà. Ẹ bá rẹ́ni tẹ́ fẹ́ bá jà, ẹ bá jà.
ẹ dárúkọ ẹnìkan, ẹ má yín sọ torúkọ Ọlọ́run, ẹ má yín sọ torúkọ Jésù, ẹ má sọ pé bíbélì pépà ní bíbélì kì í ṣohun ẹ̀tọ́. You will have the repercussion. Kò sí bó ṣe fẹ́ ṣe. Bá mi share fídíò àwọn tó ní làákàyè. Gbogbo bí tọ́rọ̀ yẹn ti dé tẹ́lẹ̀, ibẹ̀ ni mo fẹ́ kó share fídíò yẹn sí kí wọ́n lè rí nǹkan tó ṣẹlẹ̀. Bíyàn bá ra báísíkù fún ẹ, wo wá ní 750 ní ṣó pọ̀ jù. Ìwọ fúnra ẹ tó ń sọ̀rọ̀ yìí. Complain tó ti ń ṣiṣẹ́, wọ́n á rán ẹ níṣẹ́ 300,000, wà á sọ pé 450 ní. Mo ní mo ń sọ ẹlẹ́ṣẹ̀ wá ń da ẹjọ́ ẹlẹ́ṣẹ̀, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀. Even gan ìwọ tí kò bá tiẹ̀ ṣiṣẹ́ ń complain, mo rọ́kùnrin kan pé kó lọ ra àwọn ẹsẹ̀ mọ́tò fún mi. Ó bá sọ pé 150 ní ẹsẹ̀ tó wà lẹ́yìn. Mo dẹ̀ kówó fún náà tó rà. Later tí mo ní lẹ́yìn ọjọ́ kẹta pé nǹkan tó lọ rà kò dáa, wọ́n á lọ sọ́dọ̀ mẹkáníìkì mi. Ìyẹn wọ́n á rojọ́ fún ìyẹn ní kájọ lọ àbá lọ. Nǹkan tí ìyẹn lọ rà 150, á padà rà 90,000 naira. Irú yín lẹ ń dá ẹjọ́ Olúwa lọ. Mo mọ ohun tí mò ń sọ. Kó tó gúnyàn lábẹ́rẹ́ kọ́kọ́ fi gún rẹ̀. Ó ń pariwo pásítọ̀ ń dóbò, ìwọ ń dóbò, ìwọ ò dóbò. Ìyàwó tí ẹnìkan ló ń dó. I don't know the problem. Pásítọ̀ tí mo lè wá fún, tí mo lè go against ni pé kó sọ pé pásítọ̀ yìí ó lọ rape obìnrin, máa jáde. Tó o bá ti rape wọn, tó padà jẹ́ pé ọjọ́ toast ara wọn ni, mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ lórí ẹ̀. Mo fi ayé àtọ̀run bú rẹ̀. Wàá gbọ́ wìrìwìrì nínú ewì yẹn, ìwọ kò tẹ́tí sílẹ̀, kò tẹ́tí kò gbọ́ gbogbo ohun tí eléwì lọ sọ. Findings tí eléwì yẹn lọ tó lọ find nípa gbogbo irọ́ àti gbogbo nǹkan tí Rotimi Daniel tó fẹ́ máa pàṣẹ. Ó fẹ́ máa pàṣẹ. Ó mọ̀ pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó nìyí. Ọ̀rọ̀ ẹbí sẹ́bí tó bá dé stage kan, ẹbí sẹ́bí á lọ padà lọ bára wọn. Ìwọ gangan lọ máa padà fi orí ẹ, wọ́n á fi fọ́ àgbọn. But ikọ́ tó wá ṣe yìí, tó sponsor èèyàn láti lọ máa tó sponsor àwọn èèyàn nítorí pé ó fẹ́ jẹ́ kí ó fẹ́ ti ọwọ́ àwọn ìyàwó Olúwa lọ family wọn bọ kọ̀ṣọ̀ pé kí o lè máa kó lè tọwọ́ wọn bọ kọ̀ṣọ̀. It is not for a freedom fighter. Freedom fighter kan ò gbọdọ̀ ṣe. That prove there is something behind it. Ẹ ṣíà ẹ o, orúkọ mi ò yí padà. Orúkọ mi ò yí padà. Bàbá confirm JP náà ni. Ẹ ṣíà, ẹ dẹ̀ subscribe so that táwọn fídíò wa bá ti drop wà á máa rí. God bless you. Ìrìn àjò tí mò ń tọ̀ yìí, ẹni tó bá láyà kó bá mi ká lọ, ìfòyà ò sí. Iṣẹ́ Ọlọ́run mìíràn mi ni mò ń jẹ́. Òjò Awógbèmí, Máyégún akéwì ti létoko. Pàjẹ́ bá lẹ́rù kò jẹ́ nǹkan kan. Mo kọjá akéwì tí ń sápadà lójú ìjà. Mo gbódodo ọ̀rọ̀ dé. Àwọn ẹni tó yí ọ̀rọ̀ yé wọ́n bínú. Onírúurú ni mo ti gbọ́, oríṣiríṣi ìpè ni mo ti gbà nítorí orin tí mo kọ tó lẹ́yìn tí ń gé wọn jẹ. Mo tiẹ̀ gbọ́ pé wọ́n ń gbéra wọn ṣépè, wọ́n ṣe lára àṣírí tí mo tú. Wọ́n ní ó yẹ kí n lọ ṣèwádìí ìṣẹ̀lẹ̀. Ẹ̀yin fúnra yín ẹ lọ ṣèwádìí. Bẹ́ẹ̀ ò bá gbà mí gbọ́, ìwádìí ọmọ tí ń jẹ́ Rótìmí ń lè mi ọ̀gbà gbọ́. Tó jẹ́ ń gbé ìgbésẹ̀ pé mo fẹ́ lọ ṣèwádìí òkodoro. Wọn sì rò pé ó lẹ́ṣẹ̀ nínú ká fìdí òdodo ọ̀rọ̀ múlẹ̀. Ẹ wá gbọ́ o, aya Olúwa lọ tí màmá rẹ̀ lóhùn ò rí bá sọ̀rọ̀ yìí o. Èmi kan ṣiṣẹ́ lórí rẹ̀ kí n bá lè mọ̀ dí òótọ́. Ṣé bó ń lọ́ fa sábàbí ìwádìí tí mò ń ṣe àtàwọn èyí tí mo ti ṣe. Mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ dájú pé wọn ò sọ̀pọ́ọ̀tì Olúwa lọ, àmọ́ ó lè rí bẹ́ẹ̀ lójú gbogbo ẹni tí ò fẹ́ kí n ṣèwádìí ohun gan tó fa sábàbí ìṣẹ̀lẹ̀. Bígi bá wó lugi tòkè rẹ̀ là á kọ́ gbé ká tó gbé yìí tí ń bẹ nísàlẹ̀ rẹ̀. Mo mọ̀ pé aya Olúwa lọ là ń wá, àmọ́ ó yẹ ká wádìí ohun tí ń bẹ nídìí orò tó rò fi ń ké. Gbogbo ẹni tó bá jó ní làákàyè
yóò ti mọ̀ pé dájúdájú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó kọjá ń tá a rò lọ́kàn. gbogbo wa la ní a fẹ́ rí Yẹ́misí Òbe pé a fẹ́ mọ ibi tó wà tẹ́mi náà ń fẹ́ kó mọ bá màmá rẹ̀ sọ̀rọ̀ lóòrèkóòrè kí màmá lè dunnú. kò wá yẹ kájọ mọ́ gbé ìgbésẹ̀ tí ò ní fi ṣeé ṣe. ọ̀tọ̀ ni mo gbọ́ Táwíkoko ní àtọmọ àtìyàwó Olúalọ́ lolúalọ́ ti sọ̀tá wọn dẹni àwátì hábà. ẹ wá gbọ́ nínú àwọn ìbéèrè tí mo bi màmá kábàlẹ̀ fìdí òótọ́ múlẹ̀. mo béèrè lọ́wọ́ màmá pé kí ló dé tí òrọ́mọ rẹ̀ bá sọ̀rọ̀ láti gbà pípẹ́ pé ṣé màmá nìkan ni òrọ́mọ rẹ̀ bá sọ̀rọ̀ àbí gbogbo ọmọ màmá àbó láwọn kan nínú ọmọ màmá tí ń pe Yẹ́misí aya Olúalọ́ kábàlẹ̀ mọ bó ṣe ń lọ. èsì tí màmá fún mi rèé o ẹ farabalẹ̀ fàlàyé ọ̀rọ̀. ṣé pọ́pẹ́tì yẹn ní ò jẹ́ kẹ́rì ni àbí ọmọ yín nìkan ló fẹ́ kẹ́rì òun pẹ̀lú. ìgbà tó ń wà tí ọkọ rẹ̀ ti jà náà ni gbogbo ẹ̀ ti dàrú. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. mi ò mọ̀. nítorí jẹ́ pé mi sọ pé ní pé ṣe mọ̀ pé nígbà míì a máa rí i pé prọfẹ̀tì wọn wà ní Nàìjíríà sórí ìgbà tí ìyàwó ẹ̀ gbọ́ ẹ pé ìgbà tí ò sí ní òkè òkun yẹn ṣé kò lè ráyè bá yín sọ̀rọ̀ ni ṣé wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ ni. èmi ò mọ̀. àwọn ìgbọ́n rẹ̀ àtàbúrò ẹ̀ wọn kì í bá sọ̀rọ̀ ni wọ́n sọ pé àmọ́ màmá ń béèrè rẹ̀. ṣe rí ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò yẹn àárín wọn lọ́wọ́ ó ti yé mi kéèsè gbogbo ọ̀ṣọ́ kọ́ ni wọ́n máa sá lóhùn wọ́n lè ní sọ fún mi pé ẹ ò pé bóyá àwọn méjì bóyá wọ́n ń sọ̀rọ̀ àbí wọ́n sọ̀rọ̀ wọn bá mi sọ mi ò ń béèrè ọ̀rọ̀ wọn mi ì dẹ̀ mọ torí pé tí wọ́n bá fẹ́ mọ pé ìgbà sọ pé lóòpé mò ń wá kéde kókò mẹ́wàá kéde kókò náà méje lọ́nà. pé bóyá ẹ béèrè lọ́wọ́ wọn rí pé níjọ́ ló ti dágbọ́já Dayọ̀ lọ́wọ́ lọ bá ẹgbẹ́ ẹ sọ ẹ béèrè lọ́wọ́ wọn ẹ kí ló dé tẹ̀ béèrè lọ́wọ́ wọn pé ẹ lè ti bẹ̀rẹ̀ rí ọmọ yín bá sọ̀rọ̀. nínú máa bí wọ́n máa sọ̀rọ̀ pé kí ni mò ń wá kéde kókò fún ọ. ṣé nọ́mbà àwọn ọ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀. àti màá bá fẹ́ pè wọ́n mò ń pè wọ́n. ta ni nọ́mbà Yẹ́misí. ẹ lọ mi. bẹ́ẹ̀ ṣe ti pe nọ́mbà rẹ̀. mo ti pè é bẹ́ẹ̀ búlọ́ọ̀kù nọ́mbà mi. ẹ jẹ́ kí n mọ. bàbá ló ń kọ́ ẹ̀ ń pe nọ́mbà. èyí tẹ́lẹ̀ ní ìdílé sí kì í ṣòwò. so n tí mo ṣe ń tọ́ àti sọ ni pé torí ṣe àpé látọ̀dọ̀ àwọn ọmọ wọn yẹn alẹ́ ti bẹ̀ rí ọmọ yín bá sọ̀rọ̀ pé irú Dayọ̀ yẹn sìn tó bá pe bí a kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ẹ ti pe àbúrò yín kí ló sọ ṣé ẹ ti béèrè lọ́wọ́ ẹ̀ rárá. ẹ béèrè lọ́wọ́ wọn ẹ ṣé wọn bá yín sọ pé ok kájọ béèrè lọ́wọ́ àwọn èèyàn. ọ̀rọ̀ àmọ́ mi yẹn. ok àwọn ọmọ yín ṣé ìyẹn kí wọ́n bínú sí yín. rárá. bí wọ́n ìgbọ́ fún wọn bẹ́ẹ̀ ẹ̀mùkọ́ ọmọ ń gbà mí wọ́n lè máa bí àwọn àtàwọn ìyá bí àwọn àti ìyá wọn ò tó rí dáadáa. wọ́n sọ pé kí wọ́n má bàa fún wọn láti lè kò sí fẹ́ mọ̀ mí pẹ̀lú láàrin wọn. bá mi sọ̀rọ̀ bá pè wọ́n tí mo bá lọ́rọ̀ tí mo fẹ́ bá wọn sọ màá bá wọn sọ ní ìgbìmọ̀ pé torí kò sẹ́ni kan tó sọ ẹjọ́ fún mi pé wọ́n jà àti bóyá wọ́n ṣe kankan kan. sọ tẹ́sán sọ ni pé àwọn àbúrò ẹ̀yìn àti Yẹ́misí wọ́n jọ ń bára wọn sọ wọ́n jọ ń sọ̀rọ̀. wọ́n jìjọ máa ń sọ̀rọ̀ fún ara wọn tó kò sí tó kàn mí pẹ̀lú tiwọn. mo tún béèrè wípé báwo ni màmá ṣe ń jẹun ǹjọ́ tiẹ̀ lẹ́ni tí fún màmá lówó lóṣooṣù ilé tí màmá ń gbé ta ló kọ́ fún màmá ó yá ẹ gbàlàyé màmá sọ nípa rẹ̀ díẹ̀. ilé tẹ̀ ń gbé yẹn ta ló kọ́ fún yín. ọmọ mi ló kọ́ fún mi. ọmọ yìí rẹ̀. Dayọ̀ àti Yẹ́misí. Yẹ́misí Òbe. Òbe ìyàwó Olúalọ́. ìyàwó Olúalọ́. ok.
mo tún béèrè lọ́wọ́ màmá pé báwo nínú màmá ó ṣe dùn tó bá rọ́mọ rẹ̀ ayálú ọlọ́ba sọ̀rọ̀. Màmá fún mi lésì tó jẹ mí lógún gidigidi. Ó yá ẹ tún gbọ́ ohun tí màmá wí. bọ́ọ̀ nínú yìí ṣe máa dùn tó tẹ́ bá ti rọ́mọ tẹ́ gbúrò ọmọ yìí. ẹ jọ gbogbo àìsàn tó kàn tẹ̀lé ṣe mí kò ní ṣe mí mo ti bẹ̀ mọ́ títí kọ́kàn jọ kọ́kàn kí alọ́kàn tẹ̀ jẹ́ kọ́kàn tiẹ̀ pè kí nǹkan tiẹ̀ rí kí mi bá sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn tó yẹ ọ̀rọ̀ mi ò yé ohun tí ò yé yín ni pé ọmọ tí ń jẹ́ Rótìmí Àwíkóńkó tó bá ń bọ̀rọ̀ yìí lọ bẹ́ẹ̀ tó ń tariwo ìjà èébú àtàwọn ẹ̀rí tí ò dájú ọ̀rọ̀ yìí ò ní lójú ariwo kọ́ ni músíìkì ajá inú ìwé ò lè buni jẹ ìgbésẹ̀ tó tọ́ tá a lè gbé tí màmá fi mọ ọ̀rọ̀mọ rẹ̀ bá sọ̀rọ̀ ìyẹn ló ṣe kókó sí mi irú ariwo yìí ni wọ́n pa lórí TikTok lórí Facebook lórí social media lórí ikú Mohbad tí Justice for Mohbad fi forí ṣọpọ́n tí wọ́n ń gbéra wọn ṣépè lórí TikTok ṣe bẹ́ẹ̀ sì rántí ìṣẹ̀lẹ̀ àsìkò ọ̀hún onírúurú ló ń cash out níbẹ̀ tí wọ́n fi Justice for Mohbad ń kẹ́gbẹ́jọ wọ́n fariwo Justice for Mohbad gbóríṣiríṣi foundations kalẹ̀ àṣẹwá àṣẹ̀ǹbọ̀ ọ̀rọ̀ foundations ò lójú ni mo ṣe ń ké gbọmọgbọmọ pé kájọ wádìí òkodoro ká lè mọ bí a ń lọ ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ ìjà kọ́ ọ̀rọ̀ èébú kọ́ àwọn ẹni ọ̀rọ̀ òye ni wọ́n ń gbọ́ orin ewì sódì. ṣé bí nígbà yẹn àwa tá a pera wa láràlú tá a láfẹ́ mọ kú tó pa Mohbad ṣé bí nínú wa àwọn kan dúró sẹ́yìn Mr. Josie Alọ́ba àwọn kan bẹ lẹ́yìn Wùmí aya Mohbad àwọn kan ìyá tí màmá Mohbad làwọn dúró sí wọ́n ń gbé Mr. Alọ́ba ṣépè àwọn kan ń bú Wùmí ìyá Mohbad àwọn kan ń gbógun sí ẹ jọ̀ọ́ níbo lọ̀rọ̀ ń padà wá já sí sọ́jà gbangba ni àbókùnà ni mo ṣe sọ pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ká lọ jókòó sórí TikTok mo gbé ní afẹ̀sùnkàn ṣépè kó lè ràn wá lọ́wọ́ ni mo ṣe sọ wípé tó bá ṣe pé lóòótọ́ la fẹ́ jà fẹ́ tọ́ ó yẹ ká tọ̀ ọ̀nà tó yẹ ibẹ̀ gan láti lè lójútùú ọ̀rọ̀ ẹ̀yin ọmọ màmá níbo lẹ́wà irú ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé ganan kí ló wá dé tẹ́ ṣe dá màmá dá ọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ màmá tó kù níbo lẹ́wà ẹ jáde síta ẹ sọ̀rọ̀ ẹ lọ foríkorí kẹ́ ṣèpàdé àjọrò pé níbo là ń lọ lórí ọ̀rọ̀ yìí màmá ti sọ pé ẹ̀yin kan bá Yẹ́misí sọ̀rọ̀ ṣùgbọ́n òun ò rí Yẹ́misí bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí màmá ti wí ló ṣe rí kí ló wá dé tí Yẹ́misí Alọ́ ń bá yín sọ̀rọ̀ tẹ́ ò jẹ́ kí màmá bá a sọ̀rọ̀ ẹ̀yin ọmọ màmá iṣẹ́ ń bẹ lọ́dọ̀ tí ń gan ní ṣíṣe Prophet Olúalọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ ò ní bínú lórí èpè tí wọ́n ń gbọ́ ta yín ṣẹ́ ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ dí ọ̀rọ̀ mo gbọ́ tí wọ́n ní Rótìmí sì ń gbó bí ajá kiri lórí ìwádìí tí mò ń ṣe wọ́n ló sọ pé káwọn disciples rẹ̀ kí wọ́n lọ mọ́ gbéra wọn ṣépè lábẹ́ comment sections àwọn orin ewì tí mò ń ké well tó bá jẹ́ ti Rótìmí ni èṣùkù tá a fi nùdí lo igbó ní lọ ìgbà àsìkò bá tó wọ́n fún lé sí ọ̀rọ̀ Òdú Awógbèmí máyégún akéwì odò àǹtílé toko òkìrìkìrì ìbìtì mò ń lọ mo tún padà bọ̀ tó bá yá ohun tí mo dúró fún ni pé kí màmá ó lè bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ kí màmá ó dunnú ká lè gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ ká mọ̀ ṣépè ká mọ̀ rọ̀dù èpè ká máa ẹ̀ǹbàrà àṣẹ ní afẹ̀sùnkàn kò lè jẹ́ ká rójútùú ọ̀rọ̀